Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Ẹ káàbọ̀ padà sábàlá àkójọpọ̀ ìròyìn wa eléyìí tí a máa mú wá lágbo àwọn òṣèré ní tíátà àwọn gbajúmọ̀ nílùú lórí kí lóhun tó ṣẹlẹ̀ lápá ibẹ̀wọ̀n àtúntò kò wá bá a ti máa ń kó wá gẹ́gẹ́ bí ìṣe wa. Àkójọpọ̀ ìròyìn náà ni ó ń dé sí ojúwòran yòó láti iléeṣẹ́ Kasugaji tẹlifíṣàn níbi tá a ti máa ń ṣàkójọpọ̀ àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan tá a sì máa ń gbogbo wá sí etí ìgbọ̀yẹ. Bẹ́ẹ̀ Yorùbá ti bá wá nǹkan fìdílé dákun bá wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká tún jọ mọ́ ká lọ lọ́jọ́ ti tòní. Ibo wá ni mò ń gbé yín rẹ̀ lọ́jọ́ tòní o, kí lóhun tí mo kó wá sí etí ìgbọ̀yín lọ́jọ́ tòní. Jẹ́ nǹkan máa mú jẹ́ nǹkan máa mú ní mẹ́ni méjì mẹ́ta. Jẹ́ nǹkan mú látọ̀rí bàbá wa Ògògó Ọmọkúnlódò tó jẹ́ àgbà òṣèré òun tíátà. Kí ló ṣẹlẹ̀ o? Ti máa gbọ́ sì mọ́ rí káàkiri látàrí bí ọmọ àgbà òṣèré tíátà ọ̀hún ìyẹn Shakirat Taiwo kan ló máa ké gbàjáde síta lórí ẹ̀rọ ayélujára. Kódà obìnrin ọ̀hún bẹ̀rẹ̀ sí ní wá mi lójú ni o. Ó wá mi lójú bẹ́ẹ̀ ló ń pariwo wípé ẹ dákun ẹ̀yin èèyàn o. Aṣẹ̀kọ́ fìrí ta sì ṣẹ̀ kíyèsí wípé bàbá wa ń kọ ìyẹn Taiwo Ògògó ń kọ àsánù ló ń ṣe àìsàn jẹjẹrẹ tó sì pariwo síta pé ẹ dákun gbogbo ẹ̀yin onímọ̀ òyìnbó, gbogbo ẹ̀yin onímọ̀ ìbílẹ̀ ẹni bá mọ òògùn tí ó lè wo bàbá wa sọ pé ẹ dákun ẹ ràn wá lọ́wọ́. Ó ní eléyìí tó ń ké síta pé kì í ṣe torí owó àbí pé àwọn fẹ́ máa bẹ̀bẹ̀ fún owó táwọn ò fi tọ́jú rẹ̀ pé owó bẹ́ńlẹ̀ àlàáfíà ló kù pé kíní àwọn dẹ̀rẹ́ ó ti dé ìpele 4 lára bàbá wọn. Wọ́n ní bí nǹkan bí ọ̀sẹ̀ 3 sẹ́yìn kan ní àwọn ṣẹ̀kófìrí wípé àìsàn jẹjẹrẹ ọ̀hún kan bẹ lára bàbá wọn. Eléyìí ló mú kí arábìnrin ọ̀hún tí ṣe ọmọ bàbá wa Taiwo Hassan kan ló mú kó ké gbàjáde síta lójú òpó rẹ̀ tó sì rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo èèyàn tó bá mọ oògùn tàbí ẹ̀rọ rẹ̀ pé kán dákun kán kàn sí òun tàbí sí àbúrò òun. Kódà arábìnrin ọ̀hún tún fi ìròyìn ọ̀hún lédè wípé kì í ṣe wípé àwọn ò rí owó àbí nǹkan kan láti gbé lọ sí ilẹ̀ India pé kódà visa rẹ̀ nǹkan náà ni ó ti wà nílẹ̀ òtún ṣùgbọ́n àìsàn ọ̀hún kan ló ti wọ bàbá àwọn lára tó sì jẹ́ wípé kódà kò lókun tó àti fò nínú bàálù pé òun ni ó jẹ́ kí òun máa ké gbàjáde síta pé kódà ó sọ̀rọ̀ débi tó fi mẹ́nu bà pé sẹ́nẹ́tọ̀ Yayi o wípé kódà àwọn ni wọ́n ti ń bà wọ́n gbọ́ gbogbo bùkátà tó bá ní í ṣe pẹ̀lú owó pé torí bẹ́ẹ̀ nǹkan òun kéde òun ò kéde nǹkan kì í ṣe torí owó bí kò ṣe wípé òun ké sí gbogbo àwọn onímọ̀ òyìnbó àwọn onímọ̀ ìbílẹ̀ ẹni bá mọ òògùn táwọn lè lò lọ́tùn lósì pé kí wọ́n dáàbò ké sí àwọn káwọn lè gba oògùn náà fún lílò bàbá àwọn. Ẹ wo ẹ̀yin tèmi ẹ kù ti mọ rí látàrí bẹ́ẹ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣègùn ìbílẹ̀ látọ̀rí àwọn àǹfààní àwọn onírúurú bẹ́ẹ̀ ni wọ́n ti ń kéde tí wọ́n sì ń kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára nínú fọ́nrán fídíò tó ń gba gbogbo ìlú kan wípé àwọn lóhun ẹ̀rọ rẹ̀ lọ́wọ́ àwọn lóògùn tí àwọn gbé fún wọn láti fi ṣe ìtọ́jú ara gẹ́gẹ́ bí fọ́nrán fídíò tààrí ọkùnrin kan ló ti po àgbo pọ̀ sínú kẹ́ẹ̀gì tó sì pé ó kú bí yóò ṣe kan bàbá lára pé ẹnikẹ́ni tó bá mọ̀ bí oògùn náà ń kọ yóò ti kàn án lára kó dààmú borí wípé àwọn kọ̀ sí àwọn. Ẹ gbà ládùúrà pípé kọlọ́hún ọba dákun dábọ̀ fi àlàáfíà pípé fún bàbá wa Taiwo Hassan Ògògó. Ṣé àìsàn á máa gbé pa mí mọ́ra kí n pa ọ́
tú mi síta kí n fi ọ́ sílẹ̀ náà ni orúkọ tí àìsàn ń jẹ́ lágbára ọlọ́run ọba. Àgbàládùúrà wípé ìwòsàn tó tó báyìí ni ọlọ́run ọba ó jogún fún wọn. Ẹ wo lábẹ́ comment section kí ló ń táwọn èèyàn sọ, àdúrà ni ò lọ́tún lọ́sì tó ní kálukú sì ń gbàdúrà wípé wọ́n ó borí àìsàn náà. Ẹ wo ìtẹ̀mí ẹ̀jẹ̀ ń kó bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ múròyìn mìíràn kí ló tí mo tún ká mọ́ ọjọ́ òpó Gistream. Ẹ wo òṣèrébìnrin tíátà ẹ ti mọ gbọ́ torúkọ rẹ̀ ń jẹ́ Fúnkẹ́ Ẹ̀tì, àwọn àgbà lẹ́nu iṣẹ́ òṣèré tíátà ni wọ́n mà ló sọ̀rọ̀ kan ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí lórí ètò ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú Dóyin Kúkọ̀yé. Kí lohun tó sọ ń bẹ̀, ó níṣẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ ohun tẹ̀yìn ò mọ̀ ló ṣẹlẹ̀ behind the scene. Ẹ kàn rí wa lójú ìwòran yín ni, ẹ kàn rí wa lórí orí ìtàgé ni pé ohun tó ń lọ lábẹ́lẹ̀ kò ṣe wí síta, pé ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí àgbà pé kó tó di kó wọ́n fún wa níṣẹ́ o àbí kó tó di kó wọ́n pè wá sí iṣẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn báyìí ló máa fẹ́ ṣíyàn ní aṣọ wò kó tó di kó wọ́n gbà kó kópa nínú eré wọn. Ó wá sọ̀rọ̀ ó fúnra rẹ̀ ṣe àpẹẹrẹ ní onírú eré bẹ́ẹ̀ kan eléyìí tí wọ́n ti pè wọ́n sí, kódà wọ́n ti pè wọ́n lòun léwájú òun lòun ó kópa ṣùgbọ́n ká tó fọ̀ ní adarí ètò eré ìtàgé náà kan ló bá pè wọ́n pé pàdé mi níbi báyìí kájọ mọ́ ríra kájọ mọ́ ṣèpàdé ìdánkọ́kọ́ pé gẹ́gẹ́ bí ẹni àpọ́nlé àti ọ̀wọ̀ tó hùn ní fún ẹni náà nǹkan pé kódà òun ò tiẹ̀ yírí rẹ̀ wò pé bóyá nǹkan kan òun bá sì gbéra òun bá pàdé níbi tí wọ́n ti ní káwọn pàdé nígbà òun sì débẹ̀ lòun bá rí pé ṣe ni bàbá máa fi nǹkan lọ̀ fún pé á ṣe nǹkan kan tó tètè pé ń gbèrè ìfún ọ ni o ẹ̀mùkú wọ ni ọmọ play lead role pé irọ́ kó tó wá di pé ọgbàrú rọ́ọ̀lù lábẹ́ nǹkan pé ọ́fẹ̀yìn lélẹ̀ ni o nèmi àti ọgbà dà nǹkan kan pọ̀ kó tó di pé nǹkan kan wò ẹ̀yin tèmi wò ká tó wí ká tó fọ̀bìnrin ní ṣe lòun mọ̀ yarí o pé kí lòun sì yarí sí ń bàbá bá gbẹ̀yìn lọ bẹ̀bọ̀ jẹ́ o ló bá lọ bá producer pé wò ọmọ ta pé yóò ṣeré ọ̀hún kan o kò ní lè ṣe mọ̀ nítorí pé kí ni ọmọ òun fìtì fún rọ́ọ̀lù òun kọ́ ló yẹ ká ṣàtòwí ká tó fọ̀ kí wọ́n mọ̀ ti yọ òun kò nù èrè o pé sẹ́ẹ̀rì o ọ̀pọ̀lọpọ̀ ohun tí ojú àwọn actor and actresses ń kọ ọ̀pọ̀lọpọ̀ ohun tí ojú wa rí lẹ́nu iṣẹ́ rèé. Ẹ wo kí ló dáhùn èèyàn sọ lábẹ́ comment section ìròyìn ọ̀hún o. Ẹnìkọ̀rẹ́ torúkọ rẹ̀ jẹ́ Tochukwu ó ní if they don't mention the names of film directors that is always asking for sex before giving them role in a movie, I won't believe it is true. Ẹ̀dá pẹ̀mọ́ fún àlókọ̀ wá ti ń tún àwọn àṣírí òun náà ní kẹmọ́ rí pé ẹ̀ ń fi orúkọ wọn léde. Ẹ wo èmi bẹ́ẹ̀ torúkọ rẹ̀ jẹ́ Charles Taylor sọ wípé it rains everywhere even in job hunting women should always speak out. Ẹ wo gbogbo ibi láti kó adìẹ alẹ́. Ẹlòmíì torúkọ rẹ̀ jẹ́ Sunday Atanze sọ wípé thank you, your strength in sharing this is truly inspiring and I believe it will help many who have gone through similar experiences. Ẹ wá ìtẹ̀wé ẹ̀jẹ̀ ń kó ọ̀nbẹ́ mọ̀jẹ̀ ń pẹ́ ń bẹ̀ rárá kí ló tí mo tún ká mọ́ ọjọ́ pé rẹ̀ yìí o. Ọ̀ní tí lẹ́fẹ̀ẹ́ ni o òun ni yóò mọ̀ kó àwọn ọba ilẹ̀ gúúsù wọ̀rùn lọ síbi ayẹyẹ àṣà nílùú Èkìtì. Ọwá Ajérò tìlú Ìjẹ̀rò Èkìtì ọba Joseph Adébáyọ̀ ló sọ pé Ọ̀ní tí Ilé-Ifẹ̀ nǹkan ọba Adéyẹyè Ògúnwùsì Ẹnìtàn ni yóò darí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba orí adé láti gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ wa Nàìjíríà lọ síbi ayẹyẹ Ìtajérò festival. Adébáyọ̀ sọ wípé ayẹyẹ náà kan ló jẹ́ ọ̀nà kan fún ìgbéga ìṣọ̀kan àwọn Yorùbá, ìtàn wa àti ìdánimọ̀ àṣà Yorùbá. Ọba ó sọ̀rọ̀ ọ̀hún lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ọjọ́ Ajé Monday nílùú Ajérò Èkìtì tó sì ń jẹ́ kó di mímọ̀ wípé ayẹyẹ náà nǹkan ló dá lórí ìtàn ìran Yorùbá. Ó wá fi kún pé wíwá tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ nǹkan tí yóò wá síbi ayẹyẹ náà tóun ti àwọn ọba orí adé ìjókòó nǹkan pé ó fi hàn wípé ayẹyẹ náà nǹkan ló ti ń di pàtàkì láwùjọ. Ó ní Ìtajérò kì í ṣe ayẹyẹ lásán, ó jẹ́ ìtàn wa, àṣà wa àti bí táwọn ọmọ Odùduwà kan ti máa ń kóra wọn jọ láti jíròrò àti láti ṣe àwọn ìpinnu.
Ajérò wá sọwọ́rọ̀ àwọn ọmọ ìlú Èkìtì ilé tó wà nílé, ilé tó wà lóko, ilé tó wà lájò, ilé tó ń bẹ ní àwọn ilẹ̀ òkèèrè láti rí wípé gbogbo wọn pátápátá báyìí ló péjú pésẹ̀ ò síbi ayẹyẹ ọdún náà tí yóò wáyé nílùú Èkìtì. Ètò náà ni wọ́n pé yóò máa bẹ̀rẹ̀ lọ́jọ́ 18 oṣù tá a wà nínú rẹ̀ yìí tí yóò sì máa tẹ̀síwájú títí di ọjọ́ 21 oṣù tí a wà nínú rẹ̀ yìí. Àwọn fi ń dá gbogbo àwọn tí yóò máa péjú pésẹ̀ síbi ọdún ayẹyẹ náà wípé ẹ wo ààbò tó péye báyìí ìní ó wà fún yín. Ẹ wo ẹjẹ ń pọ̀ ń bẹ́ ò kí lóhun tí mo tún ká mọ́ ọjọ́ òpó rẹ̀ yìí o ẹ ti mọ̀ gbọ́ ọ̀rọ̀ tí Wike sọ ní ẹ̀yẹ̀yẹ̀ Sam Wike tó sọ nípa bó ti pé ààrẹ ni ò fẹ́ bò ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé bó bá ṣe pé ó fẹ́ kí ó fẹ́ ìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni pé òun gẹ́gẹ́ bí ẹnìkan òun mọ bí òun ó ti sapá òun mọ bí òun ó ti sagbára hun tó sì jẹ́ wípé yóò wọlé ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí gómìnà Adémọ́lá Adélékè nǹkan tí ò sì lè lù wọ́n mọ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ wo àwọn èèyàn sọ̀rọ̀ torí pé kí ni ọ̀rọ̀ ọ̀hún ló ti ń fa hùrùhùrù lórí ẹ̀rọ ayélujára pé ṣé káwọn máa pé màndàrú kádùrúgbó ṣe nǹkan kan ká fọ ká yí èsì ìdìbò ká ṣe gbogbo ṣe ká ń tẹ̀wọ́n ajẹ́ pé ó di mímọ̀ fún wa ni wípé àwọn ọwọ́ agbára bẹ́ẹ̀ ń bẹ lórí àwọn ìbò wa ní orílẹ̀-èdè Nàìjíríà ṣé ká sọ yẹ pé kò sí democracy wọn ni jẹ́ kó yé wa nítorí ọ̀rọ̀ yẹ̀yẹ̀ ń kọ́ wọn ní eléyìí lágbára kí ló ń táwọn èèyàn sọ jàre. Ẹnìkan rèé torí kan jẹ́ Israel Akpan sọ wípé must election be won at all cost? Ẹlòmíì Obasi Darlington sọ pé truth is if not for the long leg and money that Adeleke had, Tinubu would have stepped in. Èmi bẹ́ẹ̀ torí kan jẹ́ Victor Charles sọ pé the chief rigger has spoken. Gbogbo yín náà ńlá kó mà fẹ́ kí ìdìbò ọ̀hún kó lọ ní wọ́ọ́rọ́wọ́ fẹ́ kó jẹ́ free fair election pé yóò wá ṣe pé ọwọ́ agbára ni kí lọ ọwọ́ agbára hun. Àwọn yìí tẹ̀mí kojú báyìí lọ́ta tí mo wá ní ọjọ́ títún ní tó kù títí gbà mìíràn pé tí màtí yóò ti jọ láǹfààní àtijọ́ fojú kojú tá a jọ láǹfààní àtijọ́ fojú rira kó tó ti dìgbà náà àyọ̀ báyìí náà ni èmi àti yóò ti jọ máa pàdé orúkọ tàbí òkú yípadà ọmọlọ́lá àyà babalọ́lá náà ni mò ń jẹ́ ó dìgbà.